Èdè Yorùbá International, ètò yín ètò mi. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Olódùmarè ọba olùpilẹ̀ṣẹ̀ ọgbọ́n tó tún jẹ́ kó ṣeé ṣe fẹ́mi àti yín láti ríra lónìí. Kàk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 à Hẹ́dà máa bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Ó yìnbọn sójìji abàmì tó fẹ́ gbẹ̀mí ẹ̀. Ìṣẹ̀lẹ̀ ńlá tí mo mú wá fún yín lónìí òun ni òjìji abàmì tó gbẹ̀mí Hẹ́dà. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lọ́dún 5 sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ láabi yìí ṣẹlẹ̀ ní October 17 ní ọdún 2019 nínú ahéré kan ní agbègbè Michigan. Báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́? Hẹ́dà ọmọ 47 years old òun mà ló ṣalábàápàdé ikú nínú ahéré wọn, nínú àbá wọn láàrin igbó ṣúṣúrú kan ní agbègbè Michigan. Kó tó di pé Hẹ́dà ṣe alábàápàdé ikú yìí, Hẹ́dà jẹ́ ẹnìkan tó jẹ́ ògbóǹtarìgì ẹnjìníà tó sì mọṣẹ́ dáadáa. Ó ń ṣiṣẹ́ fún ilé iṣẹ́ kan, ṣùgbọ́n lọ́sàn-án ọjọ́ kan Hẹ́dà tí ń lọ lé lẹ́yìn iṣẹ́ ló ṣalábàápàdé ọ̀gbẹ́ni burúkú kan. Ọ̀gbẹ́ni yìí ṣe àkọlù sí Hẹ́dà láì mọ̀ Hẹ́dà rí. Ó lù ú lálùbami, kódà ó bẹ́ imú Hẹ́dà. Ìgbìyànjú pé kí àwọn èèyàn mú ọ̀gbẹ́ni yìí sá lọ. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí irú ẹni tó jẹ́ àti bí wọ́n ṣe lè mú un. Ṣùgbọ́n pàbó ni gbogbo ìwádìí àwọn ọlọ́pàá já sí lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ yìí ò mà ṣaláì fi àbọ̀ ara sí Hẹ́dà lára, nítorí pé bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ àti ẹsẹ̀ ẹ̀ pé, Hẹ́dà bẹ̀rẹ̀ sí ní ronú. Àárẹ̀ mú ọkàn rẹ̀ sì pòrúurú. Látàrí èyí, ó di pé oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nígbé ayé ẹ̀. Kò láyọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́. Kò pẹ́ kò jìnnà wọ́n dá a dúró níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́. Èyí tún wá dákún ìrònú lọ́kàn rẹ̀ tó sì ń dá àárẹ̀ ságọ́ ara rẹ̀. Ìgbà yìí ni ìkan nínú àwọn àràbátan Hẹ́dà tó jẹ́ àgbàlagbà ló wá pè é pé èyí tó fi ń kárí sọ. Àwọn bàbá wa wọ́n ní ahéré kan tíwọ náà sì mọ̀ nítorí ibi tó ti ṣe kékeré rèé. Wọ́n ní ahéré yìí nínú àbá kan ní agbègbè Michigan. Ó ṣe lọ sínú ahéré yìí kó tún ahéré yìí ṣe. Ìgbàkígbà tó o bá fẹ́ jìnnà sáàárín ìlú láti lọ gbafẹ́, láti dánú ara rẹ dùn, ó lè máa lò sínú ahéré yìí. Ọ̀rọ̀ yìí ṣe pẹ́kí lọ́kàn Hẹ́dà. Inú ẹ̀ dùn gidigidi nítorí pé ọ̀pọ̀ gbogbo àwọn nǹkan tó fi ṣe èwe ó ń bẹ nínú ahéré tá à ń sọ nínú abà yìí. Inú rẹ̀ sì dùn. Ó gbà láti lọ tún ahéré yìí ṣe nítorí pé ibi tá a fẹ́ gbin obì sí, obì lálẹ́ wù níbẹ̀ lọ̀rọ̀ yìí jẹ́ lọ́kàn Hẹ́dà. Hẹ́dà bá àfẹ́sọ́nà rẹ̀ sọ̀rọ̀. Àwọn méjèèjì sì jọ lọ sínú ahéré yìí. Nígbà tí Hẹ́dà àti àfẹ́sọ́nà rẹ̀ dénú ahéré yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe àwọn ohun tó yẹ kí wọ́n ṣe àtúnṣe nínú ahéré yìí. Ṣùgbọ́n ọjọ́ méjì sẹ́yìn kí ìṣẹ̀lẹ̀ láabi yìí tó ṣẹlẹ̀ sí Hẹ́dà, ọkọ àfẹ́sọ́nà rẹ̀ sọ fún wípé mo ní láti padà sí ìgboro kí n lọ mójútó àwọn iṣẹ́ àtúnṣe ilé míì tí à ń ṣe nígboro. Hẹ́dà sì gbà, ó ní kó máa lọ. Ní ahéré tí Hẹ́dà wà yìí, igbó ló yí i ká. Odò adágún àti àwọn ẹranko lóríṣiríṣi lòun àti ẹjọ́ fi ilé ṣe ibùgbé nínú igbó tí Hẹ́dà wà yìí. Ṣùgbọ́n àyà rẹ̀ ò já, bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ ò pòrúurú
nítorí pé kò ṣẹ̀ṣẹ̀ máa wà nírú agbègbè bẹ́ẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé, mo nírú ibi tó ti dàgbà, inú bí gan ló dàgbà sí pẹ̀lú àwọn òbí rẹ̀. Àwọn baba ńlá baba wọn ló kọ́ ibẹ̀ yẹn. Wọ́n dẹ̀ ti kọ́ láti 75 years ago ni wọ́n ti kọ́ ahéré yìí sí ibẹ̀. Ní alẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ yìí, Hédà wà nínú ilé kò rórun sùn. Nígbà tí ò rórun sùn, ó wá wò ó pé kí ni kóun ṣe, òun tajá ẹ̀ lọ́wọ́. Ó bẹ̀rẹ̀ sí ní fa sìgá. Ìgbà tó yá, ó wó oògùn, ó lo oògùn kí ara rẹ̀ lè ṣe jágíjágí kó lè rórun sùn. Ṣùgbọ́n kò rórun sùn o. Nígbà tó di aago 1 àbọ̀ òru, ó wá wò ó pé bóyá tóun bá rin gbogbo agbègbè ahéré yìí, nítorí ó mọ abà yìí bí ẹni mojú ni, bóyá rẹ̀ òun á lè sùn tóun bá padà dé. Ó mú ìbọn mátẹ̀tì, ó mú un lọ́wọ́, ìbọn léwọ́, ó mú ìbọn yìí lọ́wọ́, ó fa ajá lọ́wọ́, ó sì mú iná ríran tọ́ṣíláìtì, ó mú un dání pé kóun fi ṣe atọ́nà òun nínú igbó yìí, nítorí pé kété tó bọ́ síta lẹ́nu ọ̀nà ahéré yìí, òkùnkùn bírímù bírímù ní gbogbo àyíká abẹ̀, nítorí bí ìwọ̀n bùsọ̀ kan sí àárín ìlú níbi tí Hédà wà yìí jẹ́. Ó pinnu lọ́kàn rẹ̀ wípé òun á yí ahéré ká. Ó sì ń wo ọ̀nà kan lópòpónà wájú ẹ̀. Òun àti ajá wọn kọrí sọ́nà yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ nínú igbó sùúrù. Nígbà tí wọ́n rìn díẹ̀ síwájú kúrò níbi abà yìí, ajá yìí dúró pé òun fẹ́ ṣẹ̀yọ́ gẹ́gẹ́ bí ìṣe ajá. Ọlọ́run má jẹ́ ká kátọ̀ sí ajá. Níbi tájá ti ní kóun ṣẹ̀yọ́, ajá bá dédé dúró. Ó ń wọ̀ ọ̀kan roro. Kò pẹ́ kò jìnnà, ajá yìí bẹ̀rẹ̀ sí ní gbó lákọlákọ. Hédà náà ta gìrì. Ó sáré mú iná. Ó tàn án sí ọ̀kánkán ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀, tájá rẹ̀ ń gbó sí. Nígbà tó máa wo wájú, ẹ̀yìn tèmi ń tòótọ́. Ojú méjì ràngàndàn mà ló ń ràn sí Hédà níwájú. Ìgbà tó wò ó fín, ó rí i pé kìnìún orí àpáta táwọn olóyìnbó ń pè ní mountain lion, òun ló lúgọ síbẹ̀ tó ń wò wọn àtajá wọn. Ṣùgbọ́n nígbà tí Hédà tó ní kóun fa ìbọn yọ nínú aṣọ, ẹranko yìí bẹ́ sínú igbó, kìnìún yìí sì sá lọ. Húrúhúrú tó ń gbó lọ níwájú, òun ni Hédà ń gbọ́ lọ, tó fi di pópò rámọ́ wọn lójú. Ìbẹ̀rù mú Hédà, ó sì bẹ̀rẹ̀ sí ní padà sọ́nà ilé pẹ̀lú ajá lọ́wọ́. Ó sa èrè wọlé, ó sì tilẹ̀kùn pẹ̀lú ìbẹ̀rù bójó. Ìgbà tó wọlé tán, ó bú sẹ́rìn pé irú ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ sóhun lálẹ́ yìí. Ó sì pinnu láti lọ rẹjú, ṣùgbọ́n kò tún rórun sùn. Kò pẹ́ kò jìnnà, ní nǹkan bíi ìlàjì wákàtí lẹ́yìn tó wọnú ilé tán pẹ̀lú ajá ẹ̀, ló bẹ̀rẹ̀ sí ní gbọ́ wúrúwúrú lọ́kọ̀ọ̀kan wọn níbi ilé ìgbóúnjẹ nínú ilé. Ìgbà tó bẹjú fín, ó ń gbúrò ẹsẹ̀ èèyàn níbi ojú fèrèsé tó wà níbi ilé ìgbóúnjẹ yìí. Ẹ̀rù bà Hédà gidigidi. Ó sì rápálá, ó lọ síbẹ̀ nítorí òkùnkùn kò lè rí nǹkan tó wà ń tà. Ó kẹ́jú síbi fèrèsé, ó sì kẹ́tí sílẹ̀ láti gbọ́, ṣùgbọ́n kò rí nǹkan kan. Ó padà sáàyè rẹ̀, ẹ̀rù bà á. Ó sáré mú ẹ̀rọ àgbéká rẹ̀, ó pe ọkọ àfẹ́sọ́nà rẹ̀ pé báyìí kàsá báyìí kàwòdì, ẹni tí mo mà rí rèé. Nígbà tó ṣàlàyé fọ́kọ àfẹ́sọ́nà rẹ̀ tán, wá wò pé àwa lè jẹ́ pé kìnìún tóun rí nínú igbó ló tẹ̀lé òun wálé bí. Mountain lion kì í ṣe bẹ́ẹ̀. Nígbà tó wò ó fín, ó ní kò lè jẹ́ kìnìún, ẹ̀rù lásán ló kàn ń bà wọ́n, kò sẹ́nikẹ́ni ń bẹ̀. Ṣùgbọ́n bó ti ṣe eléyìí, ó fi aṣọ rẹ̀ sílẹ̀, ó sì kó ìbọn sílẹ̀. Ó tan tẹlifíṣàn, ẹ̀rọ móhùnmáwòrán, ó jókòó sórí àga tìmùtìmù sófà,
ó ní kóun máa gbádùn ara òun lọ pẹ̀lú sìgá lọ́wọ́. Níbi tó ti ṣe èyí ló ti ń gbọ́ kurukuru ìró ẹsẹ̀ lẹ́nu ọ̀nà. Ó sáré mú ìbọn rẹ̀, ó rá pálápálá, ó lọ síbi fèrèsé tó túmọ̀ ẹnu ọ̀nà. Ó yọjú kò rẹ́ ẹnikẹ́ni ń bẹ̀. Wàyí o, ẹ̀rù ti bẹ̀rẹ̀ sí ní bà á. Nígbà tó tún yá, ó tún gbọ́ ìró ẹsẹ̀ lẹ́nu ọ̀nà. Kò tún rẹ́ ẹnikẹ́ni. Nígbà yìí tẹ́rù wá báyìí ló wá mú fóònù rẹ̀. Ó wá pe ọkọ àfẹ́sọ́nà rẹ̀ lẹ́ẹ̀kejì, ṣùgbọ́n aago rẹ̀ ò lọ. Ó gbìyànjú ó pe ọ̀rẹ́ rẹ̀. Ó ṣàlàyé fọ́rẹ́ rẹ̀ pé n tí mo rí rèé, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi rèé. Ọ̀rẹ́ rẹ̀ ní jẹ́ ká pe àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti pàjáwìrì, ṣùgbọ́n Édà ní kó ṣe sùúrù kó má jẹ́ pé èròǹgbà ọkàn òun lásán ló ń dẹ́rù ba òun. Ọ̀rẹ́ rẹ̀ sì ṣe sùúrù. Àwọn méjèèjì wà lórí fóònù, wọ́n sì ń bára wọn sọ̀rọ̀ lọ́wọ́. Nígbà tí Édà gbọ́ kúrúkúrú lọ́ọ̀kán, ó sì rí òjìji ẹni méjì tó dúró. Ó kígbe lóhùn rárá, ta ń bẹ ń bẹ̀? Ta ló wà ń bẹ̀? Mo níbọn lọ́wọ́ o, tó o bá pẹ́ màá yìnbọn fún ọ. Ká tó wí ká tó fọ̀, Édà gbébọn sókè, ó sì bẹ̀rẹ̀ sí ní yìn pẹ̀lú ìbẹ̀rù kà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 . Àwọn méjèèjì náà sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn fún Édà padà. Ṣùgbọ́n nígbà tó yá, ó ṣe bíi pé ìbọn Édà ba ìkan nínú wọn lórí. Édà sì ṣubú lulẹ̀. Nígbà tó ṣubú, ó gọ sí abẹ́ sófà tó jókòó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ń wòye, kò gbóhùn ẹnikẹ́ni mọ́. Wàyí ló wá rò pé gbogbo bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń ṣẹlẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ ń kígbe pé kí ló ń ṣẹlẹ̀. Ó sọ fọ́rẹ́ rẹ̀ lórí fóònù pé àwọn ọkùnrin ọ̀gbẹ́ni méjì ló ń yìnbọn sí mi tẹ́mi náà sì ń yìnbọn fún. Ọ̀rẹ́ rẹ̀ sáré já aago náà, ó sì bẹ̀rẹ̀ sí ní pe àwọn ẹlẹ́ṣọ́ ààbò. Ṣùgbọ́n kó tó ṣe eléyìí, ó ti kọ́kọ́ gba àdírẹ́sì ibi tí Édà wà, ó ti gbà lọ́wọ́ Édà. Ó sì pe àwọn ọ̀tẹlẹ̀múyẹ́, ó sọ gbogbo ẹ̀ fún wọn wípé Édà wà nínú ìyọnu o. Nígbà tí Édà tó kúrò lórí fóònù pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀, kò gbọ́ nǹkan kan mọ́, kò gbáriwo mọ́. Ó wá wò ó wípé àbẹ́yàn sì wà ń ta ni, ṣùgbọ́n kò gbóhùn ẹnikẹ́ni mọ́. Ó kàn ń gbóhùn òwìwí tí ń ké àti ariwo òru, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó ń mì ìgbẹ́sọ̀tún mì ìgbẹ́sòsì, òun ló ń gbọ́. Ó wá ń wò pé àbí ọkùnrin yìí àbí kejì tí ò kú ti lọ gorí àjà láti wá gba ọ̀nà míì wọlé ni. Nígbà tó ń ro èrò yìí lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò ìró ẹsẹ̀ ní àjà kejì ibi tí ó wà yìí. Ká tó wí ká tó fọ̀, Édà máa pinnu pé òun á ṣílẹ̀kùn pẹ̀lú ajá, òun á sì bẹ̀rẹ̀ sí ní sálọ. Ṣùgbọ́n nígbà tó yá, ó yí ìpinnu ẹ̀ padà. Ó ní kò síkú tá a pàgbà tá ò ní bá polo orí ẹ̀ ń bẹ̀, pé òun á dúró bí akọni, òun á kojú da ohunkóhun tó bá ń bọ̀, nítorí pé kò séwu lóko ló ń gẹ́ àfi gìrì àparò. Ó ṣe bí akọni, ó mú ìbọn rẹ̀ àti mọ̀nàmọ́ná ríran, ó bẹ̀rẹ̀ sí ní lọ sókè. Ó ń gun àjà lọ. Bó ti ń lọ ló ń kẹ́tí, bó ti ń lọ ló ń kẹ́tí, títí tó fi dé òkè. Lẹ́yìn 30 ìṣẹ́jú tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, àwọn ẹlẹ́ṣọ́ ààbò ayárabíàṣá tí wọ́n ń dá ṣètò pàjáwìrì wọ́n ti dé. Wọ́n sì na ìbọn wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọjú sí ilé yìí. Wọ́n ń tẹ́tí bí wọ́n ti ń lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ń kẹ́fìn gbogbo agbègbè. Nígbà tí wọ́n wọnú ilé, wọ́n rí ajá Édà
nínú ìfòyà ṣùgbọ́n kò sí nǹkan tó ṣe é. Ìgbà tí wọ́n wo ojú fèrèsé, ọta àbọ̀n ti lu gbogbo fèrèsé fòtòfòtò. Nígbà tí wọ́n gòkè àjà kejì nínú ilé, wọ́n bá bàtà Hédà, wọ́n bá ìmọ́lẹ̀ àríran rẹ̀ àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ńbẹ̀ pẹ̀lú ìbọn. Wọ́n bá lókè àjà ṣùgbọ́n wọn ò mà kàn ní Hédà mọ́. Hédà ti pòórá, wọn ò rí Hédà mọ́. Wọ́n gbìyànjú láti wá a lóru ọjọ́ náà, wọn ò rí i. Nígbà tílẹ̀ mọ́, wọ́n gbìyànjú láti wá a, wọn ò rí i. Nígbà tó di pé wọn ò rí Hédà, wọ́n lọ bá àfẹ́sọ́nà Hédà wípé afurasí ni ọ́ o, kí lè Hédà ṣe fún ọ tó fi gbẹ̀mí ẹ̀? Ṣùgbọ́n yẹn wá ṣàlàyé fún wọn wípé kò sí èdè àìyedè láàrin àwọn, bẹ́ẹ̀ ni kò sí gbọ́n mi sí omi ò tó láàrin àwọn méjèèjì. Kódà òun wà pẹ̀lú ọmọ Hédà tó ti dàgbà. Àwọn méjèèjì làwọn wà papọ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ọmọ náà sì jẹ́rìí gbé ọkọ àfẹ́sọ́nà ìyá rẹ̀ lẹ́sẹ̀ pé kò sí ní tí ó jọ o, àwọn jọ wà ní, kò mọ́wọ́ kò mẹsẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn ọlọ́pàá tún wá dàárò wípé ó lè má jóun fún ara rẹ̀ ló lọ, àbí ó ránṣẹ́ sí àwọn agbanipa ayákìlà pé kí wọ́n lọ bá òun ṣe ọṣẹ́ fún Hédà nínú kínní ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀, á ṣàsan owó fún wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ìwé ìfowópamọ́ ẹ̀ bóyá ó gba owó kan nígbà náà. Wọ́n rí i pé kò sí nǹkan kan tó jọ. Wọ́n wá kéde fún àwọn onímọ̀ ṣègùn, ẹ dákun ò, tẹ́nikẹ́ni bá gbégbò wá bá yín pé òun fẹ́ yọ tààbọn, ẹ dákun ẹ má ṣàìpè wá láti sọ fún wa kí a lè wá fi ṣùkún wa mú irú ẹni bẹ́ẹ̀, nítorí pé ọ̀daràn ni o. Ó ní láti jẹ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lọ. Nígbà tó tó bí oṣù méjì lẹ́yìn tí Hédà ti pòórá tí wọn ò rí Hédà mọ́, àwọn mọ̀lẹ́bí Hédà bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí fúnra wọn wípé ọmọ ẹni kú, ó mà sàn jọ ọmọ ẹni nù lọ. Á ti gbọ́ odindi gédé sọnù láì ṣe àbọ̀ àbáwò nínú ilé. Wọ́n wá pinnu pé odò tó wà nítòsí ibi tí Hédà ń gbé, wọ́n gba àwọn agbọ́nmi, wọ́n ní kán bá wọn gbọ́n odò kékeré yìí kan gbọ́n pátápátá. Níbi tí wọ́n ti ń gbọ́n odò yìí, ẹ̀yin tèmi, òkú Hédà mà ni wọ́n ń wò nínú rà níbi tó wà. Wọ́n gbé òkú yìí jáde, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò bóyá wọ́n rí àpá àdá, àbápá àbọn, àbí igi, àbí àáké lára Hédà, ṣùgbọ́n wọn ò rohunkóhun tó jọ bẹ́ẹ̀. Wọ́n wá wò ó pé ọ̀rọ̀ yìí àwọn onímọ̀ òṣègùn ní láti dá sí i. Àwọn ọlọ́pàá gbé òkú Hédà, wọ́n sì lọ ṣe àyẹ̀wò tó tọ́ lórí òkú yìí. Ibẹ̀ ni wọ́n ti wá rí òjìjí tó pa Hédà. Òjìjí tó pa Hédà fúnra rẹ̀ mà ní Hédà. Báwo lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀? Nígbà tí Hédà ní ìjàmbá pẹ̀lú ọkùnrin àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ pé kò mọ Hédà rí, ó lu Hédà lálùbami. Ìgbà yìí ni Hédà ti bẹ̀rẹ̀ sí ní lo oògùn láti dènà ìjayà àti ìfòyà. Ṣùgbọ́n oògùn tó ń lò yìí, oògùn yẹn náà tún ní agbára láti fọwọ́ tọ́ ọpọlọ èèyàn. Ní ọjọ́ tí Hédà tí ó di pé kò lè sùn, ó lo oògùn kan tí wọ́n ń pè ní félíọ̀mù. Òun ló lò lọ́jọ́ yẹn kó lè sùn, ṣùgbọ́n kò padà ró oorun sùn. Sìgá tá a rò pé Hédà ń fà kì máa ṣe sìgá lásán. Mẹ́ẹ̀tì ni Hédà ń fà lọ́jọ́ yìí. Ìwádìí ìjìnlẹ̀ wá fi hàn wípé mẹ́ẹ̀tì yìí, téèyàn bá ní ìfòyà tàbí ìpayà, ó lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí ìríkùrí, kó bẹ̀rẹ̀ sí ní ṣe bí epo ń ní àrùn ọpọlọ, kó máa rí àwọn ohun tí ò yẹ kó rí. Alábàápàdé kìnìún tí Hédà rí lọ́jọ́ yìí, òun ni ó ṣe okùnfà bí ó ṣe ní ìjayà. Ìjayà yìí, òun ni àwọn olóyìnbó sọ pé, onímọ̀ ìjìnlẹ̀ sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló jẹ́ kí Hédà máa rí ìríkùrí, nítorí pé
gbogbo ọta àbọn tí wọ́n rí nínú ilé Éèdà ọta àbọn Éèdà nìkan ṣoṣo ni àti pé kò sí ọta míì tó yàtọ̀ sí ti ìbọn Éèdà níbẹ̀. Ó wá jẹ́ kí ó yé wọn wípé bó tilẹ̀ jẹ́ wípé wọ́n rí àwọn ike akọ́tasí tó yàtọ̀ sí ti Éèdà ṣùgbọ́n gbogbo ọta tó wà ńbẹ̀ tÉèdà nìkan ni. Èyí tó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ike ọta àbọn tí àwọn bàbá wọn ti lò nínú ahéré òun ni wọ́n padà rí. Ẹ̀yin tèmi tòótọ́ èmi ń tiyín tòótọ́ ẹ dákun ǹjẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé òjìjí ló pa Éèdà lóòótọ́? Ǹjẹ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé ìríkùrí ni Éèdà ń rí àbí ilé tí a ti fi sílẹ̀ tipẹ́tipẹ́? Ó ṣeé ṣe kí ó jẹ́ pé àwọn àlùjọ̀nú ni wọ́n yọjú sí i tí ó rí níbẹ̀ tó sì gbìyànjú àti yìn níbọn táwọn náà yìn ní ìbọn tí kì í ṣe ìbọn ayé ń bí. Kí ni ká ti pè é? Kí ni ká ti sọ? Kàyéfì mà lọ̀rọ̀ yìí jẹ́. Ṣáàǹjọ̀nú ló gbé Éèdà kúrò nílé tó lọ rí bọmi ni àbáǹjọ̀nú omi ni ó yọ sí Éèdà ni? Kí ni ká ti pe ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ yìí pakasọ ṣùgbọ́n táwọn sọ ni wípé oògùn tó lò ló fa ìríkùrí kò rí ohunkóhun. Ntẹ̀yìn bá rò tó jẹ́ èròǹgbà ọkàn tiyín ẹ jẹ́ a mọ̀ ní comment section. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ti mọ ètò yìí kí ni ẹ̀kọ́ tí a lè rí kọ́ ńbẹ̀? Òun ni ohun tí ètò yìí wà fún. Yìí kàn ṣe ìrírí ayé lásán. Ẹ̀kọ́ wo la lè rí kọ́ ńbẹ̀? Ẹ̀kọ́ kìíní ni wípé láì ṣe ẹranko láì ṣe ọdẹ kí lènìyàn náà fẹ́ lọ máa wá nínú abà ahéré tó jìnnà sáàárín ìlú? Ẹ jẹ́ á jìnnà sí gbogbo ohun tí ó lè fa ìpayà ìfòyà àti tí ó lè fa kí ènìyàn kó wà nínú hílàhílò. Ká ní Éèdà ò dá lọ dúró sínú igbó, Ọlọ́run tó ṣe wá ní takọtabo ó mọ ohun tó ń ṣe tí ò lọ dá dúró sínú igbó. Bóyá irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lọ́jọ́ yìí bóyá kò bá má ti ṣẹlẹ̀ sí ìyẹn iní. Èjì òun ni pé nígbà tí ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní ṣe àkíyèsí pé òun ò rórun sùn ẹ má jẹ́ ká sọra wa di dókítà onímọ̀ ṣègùn ká bẹ̀rẹ̀ sí ní lóríṣiríṣi oògùn tí àmọ́wọ́ tá àmọ́ ẹsẹ̀ ń pa ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní sọra wa di dókítà kẹ́míìsì ẹ fún mi lélẹ́yìí oògùn oorun eléyìí ká máa dà á pọ̀ mọ́ra wọn. Ẹ jẹ́ á jìnnà sí gbogbo orú nǹkan báyìí nítorí pé ó lè jẹ́ tòótọ́ pé oògùn oorun yìí tí Éèdà lò pọ̀ jù ló jẹ́ kó fọwọ́ tọ́ ọpọlọ rẹ̀. Ẹ̀kẹta ẹ̀wẹ̀ òun ni pé kí ọba òkè kó gbà wá lọ́wọ́ àbínú ẹni tí kì bá ṣe ọkùnrin tó lu Éèdà lálùbami. Báwo ni Éèdà ò bá ti sọ pé òun bẹ̀rẹ̀ sí ní ìpayà bí ìfòyà láti lọ máa dánú gbógbé? Ọlọ́run ọba kó ṣàánú wa. Ẹ̀kọ́ tẹ̀yin náà bá tún rí kọ́ńbẹ̀ ẹ dákun ẹ jẹ́ á jọ mọ̀ ní abala àjíròrò comment section. Ẹ ṣé púpọ̀. N ó tún máa rí yín lọ́sẹ̀ tó ń bọ̀ ká tún fi ire pàdé. Ó dàbọ̀. Ṣé ẹ má gbàgbé láti like kẹ́ subscribe kẹ́ dẹ̀ turn on notification bell